ó yẹ tó wá wo ilé ẹ̀yọ́ olólùfẹ́ Àkọ́ TV kò ní bàjẹ́ fún yẹn kó àdúró ti gbogbogbà nínú gbogbo ọmọ ẹgbẹ́ látòkè délẹ̀ bọ́n ṣe pọ̀ tó yìí bàbá kékeré Elégbé nìkan ló fọ́kọ géèmù yìí súwìtì ọba orin òṣèrú ẹ̀rí kò dẹ̀ sólórin kankan tó ṣerú eléèrí lórí stage so èmi àti pàdé mi wá sọ pé kò yẹ kí bàbá kékeré fọ́kọ na because ọwọ́ ẹ̀yìn last ọwọ́ gbẹ̀yìn náà tó ṣẹ̀ṣẹ̀ pé òun gbogbo àwọn tó ti pè láti bẹ̀rẹ̀ gan pick wọ́n pe Shori vibe wọ́n pe ay orí ìlú wọ́n pe everybody kò sẹ́ni tí ò rí pick bọ̀ kí ló fà á tí bàbá kékeré ò prepare ní bóyá ọkọ̀ ẹ̀ ò sí lórí stage game yẹn sweet gan ẹ bá mi subscribe sí Àkọ́ TV ẹ bá mi share ẹ bá mi like ẹ dẹ̀ comment kò ní bàjẹ́ fún mi o ẹ ṣègùn ẹ kúfẹ̀ẹ́ oya let's go there. Oṣù lè ní kìlú dúró kọ́bẹ̀lẹ̀ dúró 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 kìlú dúró kọ́bẹ̀lẹ̀ kíkí bọ̀d ní kọ́mọdún. Ọlọ́run yóò yẹ ẹ́. Bóyá kò sára àti ilẹ̀ Fòrídà kò sára àti ilẹ̀ Fòrí kò sára àti ilẹ̀ Fòrídà kò sára àti ilẹ̀ Fòrídà. Ẹ̀jẹ̀ mi kò sára àti ilẹ̀ Fòrídà kò sára àti ilẹ̀ Fòrídà kò sára àti ilẹ̀ Fòrídà kò sára àti ilẹ̀. Èmi lè ní kìlú dúró kọ́bẹ̀lẹ̀ dúró kìlú dúró kọ́bẹ̀lẹ̀ dúró kìlú dúró kọ́bẹ̀lẹ̀ dúró kí ṣàkẹrẹ nìkan máa dún. Kìrìwó kò lè ṣe ṣẹ̀kẹ̀rẹ̀ jẹ tẹ́ǹpù pẹ̀lú mi. Òṣùpá kì í kọrin tó dùn ṣẹ̀kẹ̀rẹ̀ káyé dẹ̀ tún mú jẹ́ kò sára àti ilẹ̀ Fòrídà kò sára àti ilẹ̀ Fòrídà kò sára àti ilẹ̀ Fòrídà kò sára àti ilẹ̀ ayé tèmi kò sára àti ilẹ̀ Fòrídà kò sára àti ilẹ̀ Fòrídà kò sára àti ilẹ̀ Fòrídà kò sára àti ilẹ̀ kò tún lè ní kìlú dúró kọ́bẹ̀lẹ̀ dúró kí bàtà máa dún. Òṣùpá mi gbóró títì ó mi gbóró bàtà bàtà bàtà. Òṣùpá ní kọrin ròdùn sí bàtà káwọn ayé dẹ̀ tún mú jẹ́ kò sára àti ilẹ̀ Fòrídà kò sára àti ilẹ̀ Fòrídà kò sára àti ilẹ̀ Fòrídà kò sára àti ilẹ̀. ẹyin tí mi rán kò sára àti ilẹ̀ Fòrídà kò sára àti ilẹ̀ Fòrídà kò sára àti ilẹ̀ Fòrídà kò sára àti ilẹ̀. Kò tún lè ní kìlú dúró kọ́bẹ̀lẹ̀ dúró kìlú dúró kọ́bẹ̀lẹ̀ dúró kíkọ́ nìkan máa dún. Ìgbì ló sọ pé kò sọ́jí. Òṣùpá kì í ọrin lódùn sí kọ́dù káwọn ayé dẹ̀ tún mú jẹ́ kò sára àti ilẹ̀ Fòrídà kò sára àti ilẹ̀ Fòrídà kò sára àti ilẹ̀ kò sára àti ilẹ̀ Fòrídà kò sára àti ilẹ̀ Fòrídà kò sára àti ilẹ̀ Fòrídà kò sára àti ilẹ̀. Kò tún lè ní kìlú dúró kọ́bẹ̀lẹ̀ dúró kí bák àpàlà máa dún. Ẹ̀kọ́ ni mo ṣe lọ́wọ́ ìdíkejì wo. Sìgá ọ̀rọ̀dọ̀. Òṣùpá kì í kọrin bọ́dún sàpàlà káwọn ayé dẹ̀ tún mú jẹ́ kò sára àti ilẹ̀ Fòrídà 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 kò sára àti ilẹ̀ Fòrídà. Kọ́bẹ̀lẹ̀ dúró kí Shori máa dún. Bíbí làbí jẹjẹ ilẹ̀ lálẹ́ rèké Shori Elegbe ló ti gbégbé fọ́ borí kò fọ́ kìrìwó kò lè ṣe kò lè ṣe kìrìwó kò lè ṣe.
Òṣùpá kì í kọrin lọ́dún ṣe pé káwọn ayédè tún mú jẹ́ kò sára àti ilé forídá kò sára àti ilé forídá kò sára àti ilé kò sára àti ilé forídá. ilé mi kò sára àti ilé forídá kò sára àti ilé forídá kò sára àti ilé forídá kò sára àti ilé forídá. mo tún lè ní kí ìlú dúró kó mèlè dúró kí bẹ́sì nìkan máa dún. Òṣùpá yìí kọrí lọ́dún sí moses káwọn yẹ́dẹ̀ tún mú jẹ́ kò sára àti ilé forídá kò sára àti ilé forídá kò sára àti ilé forídá kò sára àti ilé forídá. mo tún lè ní kìlú dúró gómìnà dúró kìlú dúró gómìnà dúró kí jìtá máa dún. Òṣùpá kì í kọrin lọ́dún sí jìtá káwọn ayédè tún mú jẹ́ kò sára àti ilé forídá kò sára àti ilé forídá kò sára àti ilé forídá kò sára àti ilé forídá. dúró gómìnà dúró kìlú dúró gómìnà dúró kìlú dúró gómìnà dúró kìlú dúró gómìnà dúró kìlú dúró gómìnà kíkí bọ́ọ̀dù nìkan máa dún. Osodo sí Nàgòsùnlá. Ọlọ́run yóò yá ẹ̀. Òṣùpá kì í kọrin tọ́dún sí kí bọ́ọ̀dù káwọn ayédè sùúrù kò sára àti ilé forídá kò sára àti ilé forídá kò sára àti ilé forídá kò sára àti ilé. forídá. Mo tún lè ní kìlú dúró gómìnà dúró kí bàbá kékeré máa dún. Olódo Ìrìwò kò lè ṣe. mo lè ní kìlú dúró gómìnà dúró kìlú dúró gómìnà dúró kí jásí nìkan máa dún. Ó là bá mi mújó lulú àlàfo. Òṣùpá mi kọrin lọ́dún sí jásí káwọn ayédè súnmú jó kò sára àti ilé forídá kò sára àti ilé forídá kò sára àti ilé. Forídá kò sára àti ilé forídá. Olódo bàbá kékeré ẹ̀rọ orí rẹ̀ sí bàbá olódo bàbá kékeré ẹ̀rọ orí rẹ̀ sí bàbá kékeré olódo ni bàbá kékeré ẹ̀rọ orí rẹ̀ sí bàbá kékeré. Bàbá kékeré ẹ̀rọ orí rẹ̀ sí bàbá kékeré. Ó yá.